ẹ káàárọ̀ bí tẹ̀sí ń gbọ́ mi 4:29 yẹn ní ìlú Ìlíṣàn. Èmi àti Ṣọlá Fábírétọ̀ lájọ ń tukọ̀ ètò láàárọ̀ yìí. Ẹ ti DM mi pa, ẹ ti comment lọ like man pé Ìjẹ̀bú kí ló ṣẹlẹ̀ ibi tó parí sórí ẹ̀ sí à like ẹ̀ mo ní kò parí ẹ̀sẹ̀. Ẹ fẹ́ gbọ́ ìtàn ìlú ọba òun àti ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ. A ní lótìtọ́ lọ gbá lu aago káàkiri ìlú. Olóhun ṣetán láti fi ọmọ òun tọrẹ. Mo sọ lórí wípé be focused my friend. Don't allow side attractions. Àwọn ọkùnrin mẹ́ta máa jáde kẹ́ wọ́n ní àwọn làwọn tó gbagbá sùn lọ láti fẹ́ ọmọ yín kábíyèsí o. Kábíyèsí níṣẹ́ ṣúọ̀. A ní ìtàn bẹ́ẹ̀lẹ̀ tilẹ̀ ní kẹ́ parẹ́ ẹ̀ má patinú rẹ̀ ẹ̀yàn Ọlọ́run. Kábíyèsí wá gbé ife lé wọn lọ́wọ́, èrò pọ̀ lọ́rọ̀tún, èrò pọ̀ lọ́lọ́sì. Ẹni àkọ́kọ́ gbé ife ó ń lọ ọ̀dọ̀ kábíyèsí. Làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé wèrè eléyìí ló fẹ́ fẹ́ ọmọ ọba, wèrè alákọ̀ọ́rí ló bá